Rẹ́rẹ́ nílẹ̀ kọ́ ló ń gbé e ga. Èmi ọmọ òpìlẹ̀, èmi ọmọ òpìlẹ̀, èmi ọmọ òpìlẹ̀. Ọmọ òpìlẹ̀ wà lọ gbá ìwọ̀n lọ́jọ́ tòní. Ṣé ìpìlẹ̀ ilé ńlá lẹ lọ ní àbí ti kíni? Is a shame. Fọ́tò bí Alájà ṣe wọlé sọ́gbẹ̀wọ̀n lélẹ̀ lókè kúra. Òun ní iṣẹ́ yìí tí TikTok máa rí báyìí. Òun lẹ́ wò lọ́wọ́ mi yìí tí mo fi wọ̀nyí lórí fóònù mi bí. Òkè kúra ọgbà ẹ̀wọ̀n wọn òun lẹ́ wò bọ́ ṣe mú Alájà wọlé síbẹ̀ pẹ̀lú fàájì àti ìjáàbù àti gbogbo ẹ̀ ni wọ́n mú Alájà Kaola wọlé sọ́gbà ẹ̀wọ̀n. Tẹ́ bá gbọ́ Alájà wọlé kanlẹ̀ gbàngbàngbàn sọ́gbà ẹ̀wọ̀n ní Òkè kúra. Àtúntì ilé kan sí àwọn ẹlẹ́wọ̀n group ṣẹ́ ti rí báyìí. Ẹ máa wò pé mo ṣẹ̀fẹ̀. Ẹ ti mọ̀ pé mi ò lè máa ṣẹ̀fẹ̀. Òtítọ́ dẹ̀ ni mo fẹ́ wá sọ. Àlẹ́jì ẹ fẹ́ mọ ìṣẹ̀tọ́ ṣẹ̀ gbogbo ẹ̀ la máa débẹ̀ wọ́n bá ìwọ̀n la máa mú. Ìyá tẹ̀ wò lójú amóhùnmáwòrán yìí gbajúmọ̀ èèyàn ni wọ́n. Ọlọ́lábìnrin ni wọ́n. Onímọ̀ ni wọ́n. Ẹ gbọ́ mi. Onímọ̀ nínú ẹ̀sìn Islam òun lẹni tẹ̀ wò lójú screen mi. Wọ́n sì jẹ́ ìkan nínú àwọn lọ́lá tó gbé Islam tó gbé dání ní òtítọ́ àti lódodo. Ṣùgbọ́n ilé ayé yìí mo máa ń sọ kinní kan wípé ojoojúmọ́ ni mò ń kẹ́kọ̀ọ́. Pàápàá ẹni tó bá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìwọ̀nba ló gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́. O gbọ́dọ̀ máa ṣe kíni kó máa kọ́ṣọ́ ara ẹ̀ láì ṣe wípé wọ́n kọ́ṣọ́ ẹ̀. Ṣé rí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ bóyá àfi ṣe ni kinní yẹn a máa ń sọ̀rọ̀ jù. Ẹ má bínú o. Àwa sọ̀rọ̀sọ̀rọ̀ a máa ń sọ̀rọ̀ jù. Àsọjù ti máa ń pọ̀ fún wa. Àsọjàm pé máa sọ̀kọ̀ sí nǹkan tó lè ṣe fún mi pátápátá ẹ̀ sọ́rí lọ jẹ mí. Àwọn nǹkan kan wà láyé tó jẹ́ pé sọ́rí òkè lè yanjú. Òun ló dífá fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Alájà Kaola. Èmi á sọ tòótọ́. Tí ẹ bá wò mí lórí social media, mo máa ń support Alájà Kaola. Ṣé ní nǹkan tí ẹ wò lọ́wọ́ Alájà Kaola yìí? Handcuff ni o, kì í ṣe chain o. Handcuff àti ago lẹ̀ ń wò lọ́wọ́ Alájà Kaola. Handcuff. Mo lérò pé ẹ rí dáadáa. Tẹ́ bá wo bá ṣe ṣọwọ́ bá ẹ rí handcuff yẹn. Picture yẹn bí a máa post ẹ̀ sórí page mi ẹ lè rí dáadáa níbẹ̀. Handcuff ni wọ́n kó sí Alájà Kaola. Ṣé rí àwa sọ̀rọ̀sọ̀rọ̀? A máa ń fi pé tá bá ti sọ̀rọ̀ tán pátápátá a máa sọ sorry. Tí bá dẹ̀ ti tender apology, that is the end. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé apology kò lè yanjú. Mo kọ́ ẹ̀kọ́ níbẹ̀. Ìgbà mi ti máa ń ṣe program. Màá ní pátápátá tó bá dẹ̀ dọ́là máa padà wá sọ fún yín bá I'm sorry. Mo wá padà lẹ́nu wípé ohun tó ti bàjẹ́ sọ́rí òkè lè túnṣe. Òun ló dífá fún Alájà Kaola. Ó dẹ̀ dùn mí. Ó bà mí ní inú jẹ́. Tí ẹ bá wò mí dáadáa lórí kéèsì Alájà Kaola, mo máa ń support Alájà Kaola. Màá dẹ̀ sọ reason fún yín. Mi ò mọ̀ wọ́n rí mi ní connection pẹ̀lú wọn rí. Èmi àti Alájà Kaola ò sọ̀rọ̀ rí. Lẹ́yìn pé mo máa ń rí wọn lórí social media. Ìmọ̀ bí tó ń gbé. Mo kàn mọ̀ pé wọ́n ló ń gbé Ìbàdàn ni. Ìmọ̀ bí tí school wọn wà. Mi ò mọ̀ anything nípa ìyá ẹ̀. But mo máa ṣe kí ni mo máa support wọn. Màá dẹ̀ sọ reason. Reason tí mo ṣe support Alájà Kaola. Tó bá ní kéèyàn padà sínú ẹ̀sìn Islam. Láti ìgbà tí mo ti wo program Alájà Kaola, má ti padà sínú Islam. Àkọ́kọ́ mọ́ mi ni. Òótọ́ Islam ni mí láti lẹ̀. Ṣùgbọ́n yé Ọlọ́run tó ṣe mí ní ẹ̀yà ọ̀tọ̀ tó yọ mí kúrò nínú Islam. Ṣùgbọ́n tó bá ní pé kéèyàn farabalẹ̀ gbọ́ wá sí, kó farabalẹ̀ wo títóbi Ọlọ́run nínú ayé obìnrin. Níbi ká sọ̀rọ̀, níbi ká kéwú, níbi ká wá sí, níbi ká lecture àwọn èèyàn ní àwùjọ. Mo kọ́ ẹ̀kọ́ lára Alájà Kaola tó lè jẹ́ kí n gba Islam. Bóyá tó bá jẹ́ wípé àwọn òbí mi méjèèjì ṣì wà nínú ìsìlámù ni níbi tí mo máa ń follow programu wá sí Alájáde bóyá èmi kò bá ti padà sínú ìsìlámù. Òun ló jẹ́ kí n gbá ti Alájà Kaola, not any other thing. Ó wá ṣe mí ní àánú wípé gbogbo ẹ̀yin àgbààgbà mùsùlùmí tẹ́ jẹ́ ọkùnrin èrò àròjinlẹ̀ kẹ́ tó ṣe nǹkan. Ẹ máa ń ja àjàdélẹ̀. Tí obìnrin bá ti joyè asọ̀rọ̀ sọ́bọ́tò, kí ló dé ẹ̀yin ọkùnrin? Ẹ̀yin la ṣíwájú, ẹ̀yin ló lórí. Bá mi hashtag bàbá mi Akéwùgbà Gold is my father. Ẹ bá mi hashtag wọn. Why tí ẹ lè let's go? Let's go. Ẹ má bínú tí bá ti mú slip of tongue wọ. Why tí ẹ lè let go of a case? Instead of putting her to shame, you could have just ignored her. Èyí tẹ́ fi wò pé ẹ fi Alájà Kaola ẹ padà fi ṣe ẹlẹ́yà yìí. Alájà Kaola ò lọ sẹ́wọ̀n o wípé torí ó dókó ọkọ lọ́kọ o. Kò lọ sẹ́wọ̀n o wípé ó jalè o. Kò lọ sẹ́wọ̀n wípé ó jí owó o. Kò lọ sẹ́wọ̀n pé ó ṣògùn o. Ó lọ sẹ́wọ̀n nítorí pé òun àtẹ̀yìn àáfàá níjà
ṣé kò jẹ́ nǹkan tìjú fún yín? Ẹ̀kọ́ gẹ́gẹ́ wo lẹ fẹ́ ká kọ́? Alhaja Kaola àti Joyè á sọ̀rọ̀ sọ́bọ́tò. Nítorí tó bá jẹ́ pé mo ní contact Alhaja Kaola ni, wàláì má ti pè wọ́n lórí fídíò kan tí mo rí tán ṣe, má dẹ̀ play fídíò náà. Ṣé ilé ayé yìí máa hype ara ẹ jù? Dẹ̀ nílẹ̀, rẹ́rẹ́ nílẹ̀ kọ́ ló ń gbé e ga. Èmi ọmọ ìpìlẹ̀, èmi ọmọ ìpìlẹ̀, èmi ọmọ ìpìlẹ̀. Ọmọ ìpìlẹ̀ wà lọ gbá ìwọ̀n lọ́jọ́ tòní. Ṣé ìpìlẹ̀ ilé ńlá lẹ lọ ní àbí ti kíni? Is a shame. Tó bá jẹ́ mo ní contact wọn ni, má ti pè wọ́n pé ẹ̀sìmà, ẹ lọ ṣe retraction fídíò ìtẹ̀ṣe. Nítorí ẹnìkan nítorí ọ̀la yẹn ló ti wá délẹ̀, but mi ní contact Alhaja, èmi ò dẹ̀ sọ pé àìjọ, ṣé mo lè rí lágbájá bá sọ̀rọ̀? Ọlọ́run ò ní jẹ́, mi ò ṣe láyé mi. Kí ni nǹkan tó wà important lọ́wọ́ èèyàn tí bá ti ní access sí direct, máa let go ni, mi ní sá lọ báyọ̀ pé lọ bá mi pé lágbájá. Ó yẹ kí gbogbo ẹ̀yin mùsùlùmí àǹfàì tẹ pé ayé lẹ́ni re. Ó yẹ kí ẹ ti mọ̀ wà fún níwà pẹ̀lú Kaola láàrin gbogbo yín. Owó nìkan náà lóbìnrin láàrin yín tó tún mì gbogbo títì. Ó wá yẹ kí gbogbo yín pátápátá kẹ́ ti mọ ìwà Alhaja Kaola, kẹ́ ti mọ̀ fún wọn, kẹ́ rọra fi woman sílẹ̀ sáyè títí wọn pé bí adániwáyé ṣe dá wọn nìyẹn. Ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín lẹ́ni. Tí mo dẹ̀ mọ̀ pé kí ni yẹn máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀yin mùsùlùmí náà, àfi èyí tí ò bá ń ṣe ẹni ìpè. Màá wá fi àwọn Christian máa fi ṣe example, màá wá mú wọ́n tẹ̀yin mùsùlùmí. Ṣé yá àwọn ẹni ìpè gidi nínú ẹ̀sìn Christian, wọ́n máa ń ní challenge kan, ìṣòro kan máa wà ní ayé wọn. Ẹ lọ ṣèwádìí. Ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tó jẹ́ pásítọ̀ tó jẹ́ wòlíì gidi tí Ọlọ́run pè, ó máa ní ìṣòro kan nínú ayé ẹ̀, ibẹ̀ ni Sátánì máa sápamọ́ sí fún. Tó máa ti fẹ́ fi jẹ́ níyà, tó máa ti fẹ́ fi tàbùkù ẹ̀, káyé lè sọ wípé àṣẹ bẹ́ẹ̀ pé ní ìránṣẹ́ Ọlọ́run, irú eléyìí ṣe wá ṣẹlẹ̀ sí, ó lè jẹ́ bí ọmọ ló máa ti dúró tì. Tó bá jọ́kùnrin, ó lè láìkí kó ṣàmà bá àwọn ìyàwó oníyàwó sùn. Tó bá jẹ́ obìnrin, ó lè jẹ́ gbogbo àwọn ọkọlọ́kọ tó bá ti wá ṣe prayer lọ́dọ̀ ẹ̀ báyìí, dídó ni, tí ó bá ti dùn wọn ojú òní wálẹ̀, á dùn wọn tọ́ka rẹ̀ tó wálẹ̀. Sí Sátánì ò bá wá dúró dé níbi ìyẹn, ó lè dúró dé níbi ọmọ, ọkọ máa rí lé ọkọ gbé. Èyí tó bá tún wá jẹ́ ọkùnrin, ó máa níyàwó, ó máa lọ́mọ, ṣùgbọ́n lọ́wọ́ gbogbo ọmọ tó bí, ọmọ kan máa wà bẹ́ẹ̀ tó máa jẹ́ ìbànújẹ́ ọkàn fún, iṣẹ́ Sátánì nìyẹn. Ṣùgbọ́n nítorí kó jẹ́ ẹni ìpè, kò ní tìtorí ẹ̀ kó ṣubú, kò sí ìwé challenge tó lè face, kò ní ṣubú, torí pé Ọlọ́run pè ní, Sátánì ló ń mí wò. And I'm very sure pé bó ṣe máa wà láàárín ẹ̀yin mùsùlùmí gidi, tí kì í ṣe ẹ̀yin mùsùlùmí olófò, ẹ̀jẹ̀ là ó. Ẹ̀yin mùsùlùmí gidi, bó ṣe máa wà nìyẹn lọ́gbọ́ àwọn àáfà, àwọn ṣéèkì gidi. Ṣé lásán ni ṣèyí kì í yín kan ló fẹ́ yàwó 75 ni? Ṣé ní ìyá sì ló níyàwó 74, ọmọ 74? According to bí mo ṣe gbọ́nà àwọn àáfà ńlá yẹn, ó nìkan bímọ 74, ìyàwó 74, gbogbo nǹkan ayé 74. Ṣé fi Ọlọ́run nìyẹn? Obìnrin 74. Ẹ lọ wọnú àwọn bàbá ayé tẹ pè láwọn ṣéwù àgbààgbà. Ẹ lọ wo àwọn ọmọ gbogbo ọmọ tó lọ́wọ́ fún wọn. Ìgbé ayé wo lè rí bákan náà, tí ìgbé ayé wọn bá wá rí bákan náà, ẹ wá lọ yẹ àwọn fúnra wọn wò, ó máa níbi kọ́lọ́fín kan tí wọ́n máa fi sí. Ó máa níbi kan tó máa kù díẹ̀ káàtó sí. Ó lè máa hàn sí gbogbo ayé, ṣùgbọ́n àwọn fúnra wọn máa mọ̀ wípé irú nọ́mbà yìí ló jó àwọn lábẹ́ aṣọ. That is the real man of God. Èyí Ọlọ́run tòótọ́ nìyẹn. Ẹ jẹ́ ká ti bí Jóòbù wò ó. Ẹ wo bí Jóòbù ṣe jẹ́ èèyàn Ọlọ́run tó ṣe Sátánì ò dánwò ni. Ó dánwò. Òun ló dín fọ́fọ́ ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó jẹ́ àfà gidi, àbò jẹ́ pásítọ̀ gidi, ó máa ní challenges kan. Àtijọ́ tí mo ti rí tó ti sọ wípé wọ́n máa ń ṣe ṣìnà, wọ́n máa ń ṣe, lèmi ti ra àròjinlẹ̀ wípé ibi tí Sátánì ti dúró ti wọ́n máa nìyẹn. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ gidi. Ibi tí a ti mú ti tiẹ̀ fún nìyẹn. Tí wọ́n máa yóò bá ti súnmọ́kùnrin, adáwọ̀ oníbalẹ̀. And she will not know that iṣẹ́ Sátánì ni. She will think she's doing the right thing. Gẹ́gẹ́ bí obìnrin tó gbọdọ̀ lé adé orí ní ọmọ wá kiri. Àgbélébù títí wọ́n máa nìyẹn. Kẹ́nikẹ́ni máa fi yọ̀ wọ́n, èèyàn tó bá ní làákàyè tó rí ẹ pé tí kì í ṣe aṣiwèrè. Àgbélébù tí wọ́n nìyẹn. Ohun tó tún wá ṣe lẹ́ẹ̀kejì tí mo rí nínú ọ̀rọ̀ Alhaja Kaola, aṣojú, overhyping, ọmọ ìpìlẹ̀ níbí, ara tí wọ́n gbélé wọn lọ́wọ́ nìyẹn. Ẹ ṣàjẹ́ kó máa ṣiṣẹ́ ìránṣẹ́ lọ. Ṣé ẹ mọyé èèyàn tí obìnrin ti jèrè ọkùn ẹ̀ sínú Ìsìlámù? Ṣé ẹ mọyé nǹkan tó ti bàjẹ́ nínú Ìsìlámù tí Alhaja Kaola tún ṣe? Ó wá yẹ kí gbogbo ẹ̀yin mùsùlùmí yẹn tẹ́ jẹ́ ọkùnrin, tẹ́ ṣe kí ni, tẹ́ rọra fi wọ́n máa ilẹ̀ sáyé ẹ̀. Tí àjọṣepọ̀ bá ṣe é ṣe kó ní kálukú wà láyé ẹ̀. Kì í ṣe kẹ́ wá ṣe débi wípé ẹ wà máa ń rọra yé lọ sẹ́wọ̀n. Alhaja Akéwùgbà Gold, láti àárọ̀ sí tí wọ́n ti sọ Alhaja Kaola sí ẹ̀wọ̀n, báwo lẹ ṣe fì? Àwọn tó pẹ́ yìí kí ni wọ́n bá yín sọ? Ó ti dìbànújẹ́ ọkàn fún yín. Ẹ ti gba Sátánì láyè láti lò yín fi ṣiṣẹ́ ibi.
nínú ẹ̀sìn Islam ẹ bá mi hashtag bàbá yẹn because ọ̀rọ̀ tá Alhaja Kaola sọ lọ́tọ̀rí ẹ̀rọ woman lẹ́wọ̀n òun lọ́tọ̀rí ẹ̀rọ Alhaja Kaola lẹ́wọ̀n Alhaja Kaola inú oṣù yìí ló sì kó àwọn èèyàn dé láti Mọ́kà gbogbo àwọn tó kó lọ sí Mọ́kà yẹn ṣé ó jèrè ọkàn wọn sí ọ̀nà èṣù ni àbí ọdún ọ̀nà Ọlọ́run ẹ má bínú ẹ̀yọ́ oníṣẹ̀ṣe ṣé Alhaja Kaola ṣé ó jèrè ọkàn wọn sí ojú ọ̀nà Ọlọ́run ni àbí ojú ọ̀nà Sátánì ló jèrè ọkàn wọn sí àbọ̀dé Mọ́kà tó kó ọ̀pọ̀lọpọ̀ lọ lọ́dún tó dé sí Alhaja Kaola Gold ẹ jẹ́ kó lóyìn bí irinṣẹ́ burúkú láti pàṣẹ ẹgbọ́n mi sí omi òtó tó wà láàárín ẹ̀yin méjèèjì ẹ ló báyìí lórúkọ jẹ́ ṣé wọn bànọ́bì lórúkọ jẹ́ ni ṣé yẹn ní kẹ́ má débi tẹ́ má dé ni ẹni wọ́n máa pè yín ní terrorist gbogbo wa la rí fídíò náà Alhaja Kaola bọ́ síta níbi àsọjù asọ̀rọ̀ sọ́bọ́tò wípé Alhaja Kaola Gold sí gbẹ́rẹ́ pẹ̀lú àkẹ́sórí and so fucking words ṣé yẹn ní ẹ má débi tẹ́ má dé ni bàbá Kaola Gold kò ní ẹ má débi tẹ́ má dé gbogbo àwọn ẹ̀sùn tó kà sí woman lẹ́sẹ̀ ní tó fi wọ́n woman lẹ́wọ̀n tí ọmọbìnrin yìí fi di èrò ẹ̀wọ̀n nítorí ẹ̀yin mùsùlùmí ọkùnrin kan ẹ fẹ́ fi ṣẹ̀sín ẹ fẹ́ fi ṣe ẹlẹ́yà ẹ kó ríra ẹ̀ láàrin yín ìmọ́lẹ̀ tí woman yìí tàn sínú Islam ẹ̀yin ọkùnrin Islam kan ò rí tàn ìmọ́lẹ̀ tí Alhaja Kaola tó tàn sínú ẹ̀sìn Islam àwọn sókàn ọkùnrin tí wọ́n pera wọn láàfà wọn ò rí tàn oníjàlábí ni wọ́n parọ́ ni bàbá Kaola Gold yìí wá jẹ́ kó lóyìn gẹ́gẹ́ bí irinṣẹ́ Sátánì láti fi ba ìsìlámù jẹ́ láti fi ba ìsìlámù jẹ́ àwọn ìsìlámù tó bá máa sọ́sìn ìkan lọ Mọ́kà ó ń bọ̀ àti airport láti gbé dèrò ẹ̀wọ̀n Alhaja Kaola kó at least kékeré èèyàn 20 ló kó lọ sí hajj lọ́dún èmi kékeré ni o mi ò mọ iye wọn but fídíò wà bọ́ọ̀ ìwé yẹn ṣe pọ̀ tó èmi ò dẹ̀ ní time àti máa ka iye tẹ́ ẹni tó kó lọ sí kíní but mo kàn fi ṣẹ̀sáàpù pé èèyàn 20 ó kó èèyàn 20 lọ sí ibi tẹ́ pè ní ilẹ̀ mímọ́ ó dé ẹ̀sọ́ sẹ́wọ̀n ṣé wọ́n lóye láti fi tún ìsìlámù ṣe ni àbí láti fi ba ìsìlámù jẹ́ àwọn tó bá gbé oríyè fún yín lọ́jọ́ ti tòní ọmọ padà yẹyẹ yín lọ́la o wípé kí ni àwọn ẹlẹ́wọ̀n wo àwọn mùsùlùmí tó yẹ pé gbogbo wọn láti rán àwọn ẹlẹ́wọ̀n tán bá ṣe ọkùnrin wọn lẹ́wọ̀n lọ́rọ̀ obìnrin wọn lẹ́wọ̀n that statement ó ti rídíkù Islam ní ìlú Nàìjíríà ẹ ti ba ìsìlámù jẹ́ ní ìlú Nàìjíríà ẹ ní kí Kaola ṣe retraction ìyá ìbọn síta I saw the retraction ẹ jẹ́ ká mú àwọn fídíò wà lẹ́sẹẹsẹ káwa máa pílẹ̀ ẹ bá mi pín ètò ìsìta mo fẹ́lẹ́dùn máa rè bẹ̀yìn ṣe ní àwọn mùsùlùmí àfi kẹ́lẹ́dùn máa rè ṣàánú yàn pẹ̀lú àwọn mùsùlùmí Nàìjíríà wọ́n ní kọ́ lọ ti Alhaja Kaola mọ́ Òkè Kúrá wọ́n mú woman yìí lọ sínú sẹ́ẹ̀lì ẹ̀dẹ̀ ń ṣe fídíò ẹ̀dẹ̀ ń post ẹ̀ ṣe ẹ̀sìn lẹ fi ṣe yẹn àbí kì í ṣẹ̀sìn ẹ̀dẹ̀ pẹ̀lú ayé ní ìsìlámù ọmọ ọ̀yá nínú ẹ̀sìn wọ́n mú woman yìí lọ wọ́n kó kọ́ọ̀pù sí lọ́wọ́ fídíò tí ẹ̀ wọ̀ yẹn yìí títí TikTok ẹjọ́ ṣe sún fún yọ ṣẹ́tìrí ẹ̀yin máa ti ẹ̀rí dáadáa handcuff lẹ́wọ̀ lọ́wọ́ Alhaja Kaola yẹn wọ́n ṣe fídíò ẹ̀ wọ́n post ẹ̀ wọ́n ṣe fídíò obìnrin kan ṣoṣo tó wà láàrin yìí tóun náà dúró bíi pìtílà bí ẹ̀yin àfààyàn ṣe pera yín ní pìtílà obìnrin kan ṣoṣo tó wà láàrin yẹn fi ṣẹ̀sí ẹ fi ṣẹlẹ́yà all in the name of Allah ẹ rí pé ẹ̀sìn yìí ẹ̀sìn ìtìjú ni all in the name of Allah tá a bá sọ̀rọ̀ nípa àwọn Boko Haram ẹlẹ́ẹ̀kì ṣe Boko Haram ẹ̀yin mùsùlùmí máa mú mọ́ra wọn ni o ẹlẹ́ẹ̀kì ṣe Boko Haram èyí dẹ̀ ń ṣe fúnra yín nǹkan láti wo ṣuṣu kẹ̀dẹ̀ mú Alhaja Kaola lọ sí kẹ̀dẹ̀ máa ṣe fídíò ẹ̀ kẹ́ máa post ẹ̀ kẹ́ máa ṣe fídíò ẹ̀ kẹ́ máa post ẹ̀ ẹ bá pọ́ lọ tóbi lọ́ba ẹ bá pe Allahu Akbar now ẹni tí wọ́n máa lọ ṣe retraction ẹ jẹ́ gbé fídíò bàbá mi Kaola Gold wá mo bọ̀ tó fi ní kí Alhaja Kaola lọ ṣe retraction gbogbo nǹkan tá Alhaja sọ nípa wọn mo bọ̀ wá ẹ jẹ́ gbé fídíò náà wá ẹ bá wa pé ètò yìí ẹ ní dáàmú ẹ bá mi pín o ẹ jẹ́ kí n máa rí comment titi yín opinion titi yín ẹ máa kọ sí comment section opinion yín lórí ìwà tí àwọn mùsùlùmí ìlú Nàìjíríà ń wù fúnra wọn yìí láti máa rán ara wọn lọ sí ẹ̀wọ̀n ẹ wá ṣe títẹ tó rán obìnrin lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n jẹ́ bí ọjà ní ojú àpá ò lè dàbí ojú ara ṣe bóun ni mo ti ń sọ lọ́jọ́ tòní ọ̀la ló máa pé 4 years tí mo wọlé sẹ́wọ̀n kò sí ohun tó fi qualify mi lórí social media ọmọ ẹlẹ́wọ̀n ni ẹlẹ́wọ̀n ló ń pè mí wọn ò fi ṣe ọwọ́ mi júwe mi tọ́pọ̀ máa sọ pé ẹgbọ́n ọmọ ẹlẹ́wọ̀n ọmọ tó lọ ṣẹ̀wọ̀n nílé Sunday Igboho wọ́n ṣe sọ nìyẹn ṣé ohun tó dání ẹ̀yin mùsùlùmí tí ẹ̀dẹ̀ ru àròjinlẹ̀
ọmọ ìyá yín ṣé bí ànábì ṣe tírètì yín ṣé bí ànábì ṣe kọ́ yín ṣé bí kùránì tẹ́ ẹ̀ ká ṣé ohun tí kùránì yín kọ́ yín nìyẹn pé ẹ máa rọra yín lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n ni ẹ mọ̀ jura yín sí ṣé ohun tí kùránì kọ́ yín nìyẹn kí ló dé tí ẹ ò kọ́ bí wọ́n ṣe forgive and forget nínú Islam kí ló dé tó jẹ́ wípé bó o bá ọpá bó o bá kó bù lẹ́sẹ̀ ní Islam yín kọ́ yín. ẹ jẹ́ play video retraction dẹ̀ ni tọ́níkà Alhaja Kaola lọ ṣe ó ṣe ní láàánú ó ṣe ní láàánú kọ́kọ́ play video baba Kewugba Gold yes this is the video tó fi ní ká Alhaja lọ ṣe retraction ọ̀rọ̀ tá Alhaja sọ kí làwọn ọ̀rọ̀ tí Alhaja Kaola sọ àmì Jésù àmì ẹṣẹ mọ́mì mi Abíọ́lá kí ni nǹkan tí Alhaja Kaola sọ nígbà tí wọ́n ń jà òun ló tún fi wá jẹ́ wípé ẹ̀yẹ èèyàn ẹ kẹ́kọ̀ọ́ èmi kẹ́kọ̀ọ́ lórí social media ni má bá àyọ̀ jàjàjà díjú tó wà àtẹ̀yàn bá jọ níjà sọ ohun tí wàá sọ nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin Alhaja Kaola àti Akewugba Gold Alhaja Kaola bọ́ sórí ẹ̀rọ ayélujára obìnrin lóbìnrin máa jẹ́ ṣẹ́yẹ́ àwọn obìnrin gbogbo ẹ̀yin màmí tẹ wà bíbá I'm sorry to use this language ní ọpọlọ téèyàn fi wo àròjinlẹ̀ dé down ohun tá à ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ṣẹ́yẹ́ ọpọlọ wa ìró tá à ń ro yẹn ó ti describe irú ọpọlọ tó wà lórí àwa obìnrin pẹ́ẹ́ káàdà mọ́ra wọn òun ni because tó bá jẹ́ pé a ní ọpọlọ àròjinlẹ̀ ní táfíwò àròjinlẹ̀ Alhaja Kaola would not go to that extent láti wá jáde sọ gbogbo nǹkan tó sọ ṣùgbọ́n kò wáyé kéyìn wòye ó yẹ kẹ́ kakú ọ̀rọ̀ obìnrin kẹ́ ignore kẹ́ wá gbogbo tó máa padà ṣẹlẹ̀ àwọn ọ̀rọ̀ tí Alhaja Kaola sọ tó ní agbára gbà náà ni wípé Alhaja Kaola pé Alhaji Akewugba Gold ní terrorist Alhaja Kaola pé Alhaji Akewugba Gold ní olóògùn tó fi àáké sígbẹ́rẹ́ sórí Alhaja Kaola wọ́n ṣe live show wọ́n ní Alhaji Akewugba Gold gbogbo obìnrin tó fẹ́ ló bà láyé jẹ́ wọ́n sọ oríṣiríṣi nípa Alhaji láwọn nǹkan burúkú òun ló fi dèrò ilé ẹjọ́ meanwhile àwọn pípọ̀ yìí ní orí social media kò sí àfà tó close tó àwọn méjèèjì ibi tó yẹ kẹ́yìn méjèèjì ti fura nìyẹn nígbà tẹ́jọ́ ṣe tó dùn tó ń dán láàrin yín àwọn kan wà tí wọ́n kórìíra tẹ́ ẹ̀ ṣe fura yìí tẹ́ ẹ̀ yára yín lówó tẹ́ ẹ̀ ṣe business kan tẹ́ ẹ̀ ríra yín dúdú tẹ́ ẹ̀ tira yín lẹ́yìn tẹ́ ẹ̀ fura yín ní full support ṣùgbọ́n ẹ̀yin méjèèjì ẹ fi àyè sílẹ̀ fún Sátánì láti wọlé sí yín láàrin Sátánì yẹn náà ló wá ṣe ìṣiṣẹ́ dì sí tí Alhaji Akewugba Gold fi wá rán Alhaja Kaola lẹ́wọ̀n báyìí iṣẹ́ tí Sátánì wá lu ẹ̀yin méjèèjì ṣe yìí iṣẹ́ tó tàbùkù ẹ̀sìn Ìsìlámù ni láyé àti ní ọ̀run ẹ bá mi pín ètò yẹ ẹ̀yin tẹ́ ẹ wò mí iṣẹ́ tó fi àmì burúkú sínú Ìsìlámù ní ayé àti ní ọ̀run ni òun ni iṣẹ́ tí Sátánì lo àti Alhaja Kaola àti Alhaji Akewugba Gold ṣe ẹ bà Ìsìlámù jẹ́ Ọlọ́run sì bí ẹ̀yin méjèèjì léèrè nítorí tó bá máa sọ sí wọn láwọn mùsùlùmí rọra wọn lẹ́wọ̀n wọ́n tún ṣẹ̀ṣẹ̀ rán obìnrin àáfà kan ṣoṣo tó wà láàrin wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ rán lẹ́wọ̀n ni ìjọba ò rán yín lẹ́wọ̀n ẹ̀yin tẹ́ pera yín ní Ìsìlámù tẹ́jọ́ ń gbé Quran tẹ́jọ́ ń gbé èdìdí ayé bí mo ṣe lè ọ̀nà bíbélì mi ni máa ṣe ọ̀nà Quran mo ọ̀nà bíbélì mi mo ní ìbẹ̀rù bíbélì èdìdí ayé ni bíbélì mi yẹn èdìdí ayé ni Quran náà tó wọ́n fi tu wọ́n fi dè é ẹ̀yin tẹ́ ẹ gbé ẹ wá wo ti gbọ́ ìdìdí tẹ́ ẹ gbé yẹ kẹ́ wò mọ́ra yín lára ẹ wá síra yín lọ sẹ́wọ̀n ẹ bà Ìsìlámù jẹ́. Alhaji bọ́ síta wọ́n ní ká Alhaja ṣe retraction àwọn nǹkan tó sọ yẹn ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu Alhaji Akewugba Gold. bí a ṣe ń ṣayé mo sọ̀rọ̀ kan nínú wàásù tá a ṣe kọjá mo ní gbogbo ẹni tó ṣẹ̀mí mo forí jì wọ́n àyàfi obìnrin ẹyọ kan ẹ wá dákun gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ pè ní ìdá títàn èmi ò dá mọ́ àmọ́ ó bá mi ṣe nǹkan mẹ́ta eléyìí tó bá ní ẹ̀rí lọ́wọ́ tó mọ̀ kó lè kó jáde ọmọ bẹ̀bẹ̀ lórí ẹ̀ tẹ́ẹ̀rì bá wà evidence wa o lè má bẹ̀bẹ̀ o evidence ń bẹ náà àmọ́ tí ò bá sí evidence bá mi tó orúkọ mi tó bàjẹ́ bá mi tún ṣe nítorí tọ́ lọ́n mo bẹ̀ ọ́ ni terrorist ni odidi ẹ̀jẹ̀ mi ní ọwọ́ ariwo terrorist yẹn ló ti deny ní visa èmi kan ò lè travel bẹ̀tẹ̀ mo ti gba gbogbo clearance tó yẹ kí n gbà báyìí nítorí ọ̀rọ̀ tí ò ní túmọ̀ kankan kò yá ká. ṣé ti rí ibi tí mo ti sọ wípé ìwọ̀nba ló yẹ kéèyàn sọ̀rọ̀ ọmọ nìyẹn àwọn ọ̀rọ̀ kan wà sórí ò lè túnṣe ló fi jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ gbọ́dọ̀ máa ṣọ́ ọ̀rọ̀ sọ àti wípé tí èèyàn bá ti ṣe mistake tètè bọ́ síta kó ṣe àtúnṣe. ẹ jẹ́ ìsáré gbé wa padà sí 2020 mo ṣe kéèsì kan nípa ikú bàbá yèyé kọ́ lọ bá mi fòun kẹ́ bàbá Aláàfin Ọ̀yọ́ kéèsì náà dá lórí ọmọbìnrin Yíbò tí wọ́n ní bàbá fẹ́ èyí tẹ́ bá rántí wọ́n ní ìyàwó ọmọ kan ní bàbá Aláàfin gbà wọ́n gbé sórí social media mo pẹ̀lú ẹni tó ṣe program mo pẹ̀lú omi òdìbọ̀tà o àpọ̀tà ṣe program but má sọ ti tèmi mo wá ṣe program pé bàbá Aláàfin
ọmọ yín lẹ gbà níyàwó ẹ ti bá yéjẹ mo ṣàṣọ gbogbo ẹ mo ṣe program yẹn nígbà tó máa díjọ́ kejì ìyàwó tó ń sọ ó bọ́ síta àṣọwọn àtìyàwó bàbá láàfin jọra ni wọ́n ti jọra jù àfi bí ìbejì tó bá jẹ́ àwọn òbí wọn ni àníkọ́ lọ ṣe DNA àwọn ọmọ méjèèjì yẹn wọ́n ti jọra jù kó má jẹ́ pé wọ́n pààrọ̀ ọmọ náà hospital kó má jẹ́ pé méjì lọ bí tọ́wọ́ bẹ́yẹ ọkọ ni dìrí wo wá bọ́ síta wípé owó ò fẹ́ bàbá láàfin o òun ni wọ́n gbé píṣọ òun pẹ̀lú wedding ọkọ òun síta ẹni tó wà pẹ̀lú bàbá láàfin ọkọ̀ ìjọ òun ni o lẹ́sẹ̀kẹsẹ̀ mo bọ́ síta mo kúnlẹ̀ lórí live chat mo ní bàbá mi mo fi kúnlẹ̀ sí mo ní bàbá mi ẹ má bínú o ẹyẹ èèyàn ṣọ́ọ̀tà ṣe lánàá mi ò lè gbàgbé ọdún yẹn láyé mi ò lè gbàgbé mo yá fi kúnlẹ̀ sí mo lọ́jọ́ láwọn ní o ìyàwó ti bọ́ta o mo tètè ṣàtúnṣe pẹ̀lú kúnlẹ̀ lórí live show pé ẹjọ́ torí Ọlọ́run o ìgbà yégede nìyí fáǹsì máa lọ bìbà èèyàn mélòó ló wò mí sí tí bá pa ti Facebook àti TikTok pọ̀ bóyá àwa bíi 1002 lẹ́wọ́ mi báyìí tí bá pa gbogbo ẹ̀ pọ̀ 1002 ní ìgbà yẹn lórí péjì ẹyọ kan èèyàn 15 fún ma wà bẹ́ẹ̀ standby tó máa wo program tẹ́lẹ̀ wo yé èrò nígbà yẹn mi ò fi yẹn ṣe mo bọ́ síta mo kúnlẹ̀ lórí live show tí bá kà àwọn program kan tí mo ti ṣe tí mo dẹ̀ padà wá ṣe retraction ẹ̀ pé ẹ̀yẹ èèyàn kan rí bẹ́ẹ̀ o pẹ̀lẹ́rìí pẹ̀lẹ́fẹ̀ àwọn èèyàn tún kọ́ọ̀lù wọlé wọ́n tún ní ẹjọ́ abálẹ̀ bí kébẹ̀bẹ̀ o yẹn ti lọ nìyẹn o tí sàdá àtàtọ̀ síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mi ò sọ wípé kí ni mo ti ṣẹlẹ̀ iná jà kò sí kankan lọ́ba àdájọ́ wá gbé ẹ má bínú ló jẹ mí ní ìṣe bẹ́ẹ̀ nítorí ẹyin lóhùn ṣe yí ohun wa yìí tó bá ba nǹkan jẹ́ àti túnṣe ó máa ní agbára gan ìwọ tó bá wá ti rí pé ohun ẹ ti ba nǹkan jẹ́ àbí nǹkan tó ṣe yìí ohun ẹ ilé bàjẹ́ tètè bọ́ síta kó ṣe àtúnṣe before it's too late but alájà Kaola mọ́ sọ ọmọ òpìlẹ̀ ní mí which is not supposed to be done now ẹ wá gbọ́ gbogbo nǹkan tí bàbá yìí sọ níbẹ̀ òótọ́ kò sẹ́ni tó máa nà tí ò ní dùn but bàbá kí ó gba gold ẹ bá máa wá jẹ́ kí wọ́n lóye láti fi mú Kaola ẹ bá má jẹ́ kí wọ́n lóye láti fi gbé Kaola ṣubú Kaola ṣe tiẹ̀ ní kò ṣe tó lóhùn kì í ṣe Kaola ló dá yìí ẹni tí wọ́n deny fíìsà ẹ mọ ohun tó lọ́run fi ṣe àtòwí kan ṣèkọ́lé lẹ́dùnmarè níwọ̀n bá gbàtẹ́ ti dúró lórí òtítọ́ yín tẹ́ni ẹ bá gba fíìsà tó bá fly lọ́nkọ́ tí plane ẹ bá já nǹkan kí lẹ fẹ́ ṣe ẹ wo síìmù mi tí mo ti lò láti 2021 tí mo ti dé láti Àbújá wọ́n búlọ̀kù síìmù yẹn ṣe báwọn èèyàn ló lọ report ẹ̀ nígbà tí mo wá sórí social media kí ni mo sọ mo ní ẹ dá mi lógo ni adánilógo yín kéde agbára lẹ fi kọ́ mi ilé ọba mi tójú ẹwà ló sì máa bù sí ṣe báwọn èèyàn ló ṣe kà mí èmi tètè fi ìmọ̀ọ́nì ìgbàgbọ́ gbé wípé ó yí Ọlọ́run tó fi rí bẹ́ẹ̀ bóyá lásìkò yẹn mo dídì sọ fún àwọn èèyàn mo ní síìmù mi tó búlọ̀kù yìí mi mọ̀kọ́ tó lọ́ fi ṣe o because mo mọ àwọn nǹkan tó wà níwájú mi tí mò ń face mo mọ iṣẹ́ tí mò ń ṣe mo ní bóyá àtijọ́ ni tó fẹ́ fonú gbohùn pè mí ṣé wọn ò fi onú gbohùn pé àwọn tájọ́ ṣe program ni mo forúkọ bo èèyàn kan láṣìírí mo yẹ ìgbà tí wọ́n ti fonú gbohùn tí wọ́n gbé olúgbohùn báyìí tọ́dẹ̀ pé lórí WhatsApp tọ́dẹ̀ pé fídíò kan mo ní bóyá fẹ́ ṣe mí níkà lọ́lọ́run ṣe gbàbẹ̀ yẹn yọ pé òkè o ìjọ tẹ́tí dáàlẹ́ pé fẹ́ ṣe bí fọ́mọ yìí ìjọ yẹn síìmù yóò ní ṣiṣẹ́ mọ́ dì sí mo tètè fi mọ́nì gbé mi ò ẹ́fà wá síta kí n wá ṣépè pé gbogbo ayé tẹ́ lọ rìpọ́tù síìmù mi tí WhatsApp fi block no mo sì kí ẹ ní kọ̀rọ̀ yàrá because ó affect business mi up to today ó affect business mi mo mọ iye tí mo make in a week mi ò rí make mọ́ ó affect mi but mo fi ìgbàgbọ́ gbé pé mi ò mọ ohun tí ó fẹ́ ṣẹlẹ̀ tí z yẹn fi wáyé mo let go of it mo dẹ̀ release number mi Canada number mi tí mo lóun sí gbọ́dọ̀ tí mo ti dé Canada mo ti lò náà àwọn tó mọ òjò mẹ́ta lọ àmọ́ ńgbà tí yẹn ṣẹlẹ̀ mo release Canada number mi mo release ẹ̀wọ̀n lọ́yà number tẹ̀lé fi pè mí ní meanwhile mo dẹ̀ tún ní another number tó jẹ́ fún Nàìjíríà mo ní another Nigeria number mi ò release ẹ̀ mo release ti Canada mo fi kọ́ pé mi ní àná no ìjẹta wọ́n rajà wọ́n ní tí bá mọ̀ gbà táwọn ti wá mi wọ́n ti bá mi rajà bí ẹ̀mejì wọ́n nípa àwọn ti pè àwọn ti mẹ́sẹ̀gì táwọn tó ṣẹ̀ṣẹ̀ wá lógun program káwọn tó wá rí nọ́mbà mi àwọn ẹlòmíì ti fẹ́ rajà wọn ò rí bí kọ́ńtàtì wọ́n ní láti máa pe Amẹ́ríkà wípé ẹjọ́ afẹ́ bá lẹ́bi gé sọ̀rọ̀ ni àárín bá sọ̀rọ̀ so mo lose so many things lórí síìmù yẹn ṣùgbọ́n mo fi ṣe kí ni mo fi gbàgbọ́ gbé bàbá mi akéwù gbàgbọ́ ó ní gbàgbọ́ nìyí náà wọ́n ìtẹ́wá ṣòwò bí èwe kò yẹ kó jẹ́ èyí lẹ máa jẹ́ kó fi pàṣẹ yín lọ Kaola ní fashion ẹ wá wo bọ́ ṣe fi Kaola ṣẹ̀ sí lórí social media mo rí right up èèyàn kan ó ní ọmọ ìpìlẹ̀ ti dèrò ilé ńlá ìpìlẹ̀ which means wípé bí alájà Kaola ṣe máa ń pè rẹ̀ ní ọmọ ìpìlẹ̀ ó ti padà di èrò ilé ńlá ìyẹn ní kí láti pè ẹ̀wọ̀n wọn ní Ìlọrin yìí Òkè Kúrá wọ́n dẹ̀ monitor woman yẹn títí tó fi mú wọnú sẹ́ẹ̀lì báyìí lókè Kúrá wọ́n tún gbé picture síta wọ́n post ẹ̀
ibi tẹ́ máa ti mọ̀ wípé ogun pọ̀ tó jayé woman ìfúnra rẹ̀ nìyẹn. Bàbá Akéwì Gba Gold Yorùbá máa wá fi àyè yẹn sílẹ̀. Wọ́n ti mọ̀ wípé lẹ́yìn ẹ̀yin kò sẹ́ni tó lè mú Kaola. Ẹ̀yin nìkan náà lè mú torí pé kí ni ẹ̀yin àti ẹlẹ́ ti jọ lẹ̀ pọ̀ láti lẹ̀. Kọ́kọ́rọ́ tó ṣí Kaola tó de Kaola ẹ mọ̀. Ibi tí kí ni ẹ wá wọ Kaola náà de Kaola náà wá tún gbòòyà sọ̀rọ̀ sọ́bọ́tò. Ó ṣògùn òun, ó ṣe gbá, ó ṣàwo. Ẹ wá lè ignore. Ẹ fi sílẹ̀ pé ọjọ́ ń bọ̀ ẹnu tí ìgbín ẹ fi bórí ìṣàní ó bọ̀ wá fi lọlẹ̀ níwájú ẹ̀. Now ẹ jẹ́ kọ́ńtínà àti máa gbọ́ Bàbá Akéwì Gba Gold lọ. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ já sọ̀rọ̀ sọ nítorí ẹnìkan torí ọ̀la. Ó yá. Gbogbo irọ́ ó fi àáké sí gbẹ́rẹ́ tó o bá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ó bẹ́tà kó tètè withdraw rẹ̀ tó orúkọ tèmi náà ó jẹ́ títí ayé nìyẹn làwọn ọmọ mi ó sì jẹ́ kò sẹ́lẹ̀ tá a fẹ́ gbà níbi tẹ́nìkan ó lọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ ó dá akẹ́ni tó parọ́ wà gírí pé lọ́lọ́ pa tó dẹ̀ withdraw ọ̀rọ̀ rẹ̀ tó dẹ̀ tọrọ àforíjì ẹlẹ́ẹ̀kẹta owó tí ọwọ́ àtọkọ rẹ̀ tẹ́ yá ẹ dákun ẹ bá ń dáwọ́ yìí padà ìyáálé arábìnrin yẹn sọ pé arábìnrin yẹn jẹ ọkọ àwọn lówó tó pọ̀ gan-an pé bọ́kọ àwọn bí ọba dá owó padà fọ́kọ àwọn. Màámi ló ń pè yó ẹ má sọ̀rọ̀ mo wà lórí ètò. Padà fẹ́ mi ó sì mọ̀ pé wọ́n ló dúró fárákùnrin yìí mo ní mẹ́sẹ̀jì ẹ̀ lórí fóònù mi ìwọ ló ní kí n fún ọkọ rẹ̀ ọkọ ló ti sá lọ látọdún kan yìí mi ò gbúrò owó mi ṣé màá wá jẹ ìyá àkókò ọmọkùnrin mi ètè nígbà wọn bà mí lórúkọ jẹ́ tó báyìí tí màá tó wá fi over 12 million sílẹ̀ kò possible bá mi gbìyànjú báwọn nǹkan yìí bá ti wọlé sórí gbogbo ó lọ sórí newspaper ó lọ sí ìwé ìròyìn ó lọ sí kinní kan mi ò ní mo withdraw gbogbo yẹn èmi náà fẹ́ àlàáfíà ẹ ti bá mi tún orúkọ mi ṣe padà béèyàn bá lè bu iyì kún orúkọ mi kó má bàjẹ́ ẹni ó bá mọ iyì orúkọ yóò mọ̀ pé wàhálà lèyàn máa ń ṣe kéèyàn tó lórúkọ láyò ẹgbù àti iye ọdún tí mo ti ń bí orúkọ bọ̀ láti 1985 up to today ẹnìkan sì dìde kó dẹ̀ lórí ti orúkọ yẹn wọ́n lẹ́ni táwọn tó yẹ káwọn yóò wò pé bó bá tiẹ̀ jẹ́ gbogbo èèyàn kò yẹ kó jẹ́ wọ́n ìyẹn ti kọjá èmi ò bínú bẹ́ẹ̀ catholic. ṣe gbọ́ statement tí Bàbá Akéwì Gba Gold sọ́nbẹ̀ yẹn wọ́n ní tó bá tiẹ̀ jẹ́ gbogbo èèyàn kò yẹ kó jẹ́wọ́ ibi tẹ́ máa ti mọ bí closeness àárín wọn ṣe pọ̀ tó nìyẹn Sátánì wá gápálá wo àárín yín àwọn ọmọ àlẹ́ inú ìsìlámù gápálá wo àárín yín wọ́n wá kẹ́yìn yín síra yín ọ wá fi yín mú Kaola tí wọ́n ti wá ìṣubú ẹ̀ tipẹ́tipẹ́ àbí wọn ò wá ìṣubú ẹ̀ ni wọ́n gbé private issue ẹ̀ wá sórí social media ṣé Kaola ló gbé private issue rẹ̀ níbi tóun àtọkọ ẹ̀ tí jọ ń ṣe eré ìfẹ́ ṣóun ló gbé wá síta ẹjọ́ ẹ̀yin tí TikTok ẹ bá wa double tap mo ti verify ní sí ó dẹ̀ máa fẹ́ bring pressure yẹn down ṣé wọn ò wá ìṣubú Kaola ló jẹ́ pé tí Kaola bá so fí báyìí tó jẹ́ private issue ọ̀n gbọ̀bọ̀ lórí social media ẹwà tó ọdún tó ti gbé àṣírí Kaola wá sórí social media àbí Kaola fúnra rẹ̀ ló gbé wá sórí media no ẹ̀yin èèyàn ẹ jẹ́ ní kọ́mẹ́ǹtì yẹn jọ ṣé Kaola fúnra rẹ̀ ló gbé àṣírí rẹ̀ wá sórí social media no wọ́n gbé àṣírí Kaola wá sórí social media ni wọ́n gbé wá ní private issue woman yìí ni wọ́n gbé wá ibi tẹ́ máa ti mọ̀ wípé ọ̀tá pọ̀ fún woman yìí nìyẹn woman yìí ò sì fura wọ́n dẹ̀ ti wá gbogbo ọ̀nà láti bring the woman down tipẹ́ ni wọ́n ti fẹ́ bring Kaola down tí Olódùmarè ò fún wọn ṣe wọ́n fẹ́ pa Kaola ní ẹnu mọ́ láàárín àwọn mùsùlùmí yẹn kí ọmọbìnrin yẹn má sọ̀rọ̀ kó má ṣe dáwà bí kí lè má pe wá sí tẹ̀ ṣe yẹn kó má bọ́ síta lọ fún anybody ní lecture mọ́ wọ́n kó gíga nítorí ó jẹ́ obìnrin tó yàn tó yọjú láàárín gbogbo wọn àwọn àáfẹ́ ọkùnrin mi wọn ò lè dúró níbi tí Kaola bá ti give lecture níbi tí Kaola bá ti ṣe dáwà wọn ò lè dúró níbẹ̀ ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún wọn tó ti wá bó ṣe máa bring the woman down tipẹ́tipẹ́ ló ti wà lẹ́nu ẹ̀ tọ́lọ́run kò yọ ẹ wá wo bí tí wọ́n wá gbà Bàbá Akéwì Gba Gold ẹ wo statement tẹ́ sọ wípé tó bá ti jẹ́ gbogbo èèyàn ló máa bú yín ló máa sọ̀rọ̀ ló máa ṣèbàjẹ́ yín kò yẹ kó jẹ́ àbẹ̀fẹ́ àwọn ẹni ibi tó fẹ́ ṣiṣẹ́ ibi wọ́n wò wípé bọ́lá tó fẹ́ gbà láti mú Kaola kò sí ọwọ́ padà sọ́dọ̀ èyí ẹ̀ tó jẹ́ Akéwì Gba Gold ọwọ́ àkọ́kọ́ da àárín ẹ̀yin méjèèjì rú ẹ̀yin méjèèjì ò wá jókòó kẹ́ fi ìmọ̀nì Kùránì kẹ́ fi gbé tí ẹ̀yin bá tẹ̀ wá ṣe tí Kaola bá yarí ẹ̀ dẹ̀ fi sílẹ̀ sáyè títí ẹ̀ ẹ fi sílẹ̀ sáyè títí ẹ̀ tó bá pẹ́ tó bá jáde òun tó fi bò lójú bí kò ṣiṣẹ́ yẹn ó máa là lójú ẹ̀ and she's a kind of woman tó jẹ́ pé when it comes to Akéwì Gba Gold Alájà Kaola máa frustrate ni tó bá lọ wá bọ̀ that is the kind of person she is when it comes to Akéwì Gba Gold matter ibi tẹ́ máa ti mọ closeness tó wà láàrin àwọn méjèèjì nìyẹn now look at it today ẹ̀yin tẹ́ sọ wípé ẹ ò rẹ́dí àti wọ́n anybody lẹ́wọ̀n ẹ̀yin tẹ́ wàásù ìyìn rere tẹ́ wàásù gòkè oníṣẹ̀ṣe kristẹni àáfà ẹ bá ráyé ṣe ẹ gbà láfíà láàyè ẹ̀yin máa lẹ́pàdà àwọn Kaola lẹ́wọ̀n báyìí kí lẹ wá fẹ́ ká sọ báyìí Bàbá Akéwì Gba Gold mo mọ̀ pé ibi tẹ́ bá wà ẹ lè feel comfortable pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí
mo mọ̀ wípé àwọn tó nímọ̀ tó ní làákàyè tí wọ́n ń ṣe ẹlẹ́bọ̀dè wọ́n ti contact yín ẹ̀yin gan máa ti máa regret reaction ìpè kálẹ̀ mọ́ ni ẹ ti filẹ̀ sáyè títí nígbà tó ti ṣe retraction ẹyọ kan because I saw the video she did ẹ já máa gbọ́ ọ̀rọ̀ lọ ká wá padà sórí fídíò tí Kaola fi ṣe retraction ẹ bá wa pé ètò yìí ẹ jẹ́ kí n máa rí opinion títí yín. kéèsì ní kóòtù bá ní yanjú àwọn nǹkan wọ̀nyí báwọn nǹkan wọ̀nyí bá ti yanjú ó ti tán èmi ò bínú mi ò. ẹ wo kọ́mẹ́ǹtì tí mo pín ní wọ́n ní Islam scatter in Yorùbá land can you imagine Islam scatter nílẹ̀ Yorùbá Islam bà ilẹ̀ Yorùbá jẹ́ Islam dójú ti ìran Yorùbá Islam ó dójú ti ìran Yorùbá ó ti di pásítọ̀ mélòó tẹ́tí gbọ́ wípé wọ́n gbéra wọn lọ sí court even tó bá ṣe gan ó máa ṣe kó dẹ̀dẹ̀ ni kó dẹ̀dẹ̀ ní kí kó máa jàwé ìrọ̀ but look at it tí àwọn pásítọ̀ bá gbéra wọn lọ sí court ẹ̀ ní kí àwọn pásítọ̀ kí wọ́n post ẹ̀ pé Olúwa ló ti gbé Genesis lọ sí kóòtù àbí Genesis ti gbé Àgbàlá Gabriel lọ kóòtù ẹ̀ ní kí pásítọ̀ kankan kó post ẹ̀ but look at it today ẹgbẹ́ Kaola lọ sẹ́wọ̀n gbogbo àwọn mùsùlùmí yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní post ẹ̀ are you people not ashamed of the stupid religion tẹ́ ẹ̀ ṣe ni are you not ashamed ẹ̀sìn tẹ́ ẹ̀ sìn àlàáfíà wo lẹ kọ́ wa nílẹ̀ Yorùbá ọkọ̀ gbala wo lẹ pè wá sí tó bá tọ́ sí ẹni gbogbo láti post ẹ̀ kò tọ́ sí ìsìlámù kankan muslim brothers or sisters kankan láti post ẹ̀ sí Kaola because ẹ̀yin gbogbo lẹ ṣẹ̀ sí gbogbo mùsùlùmí ló ṣe ẹ̀sìn ló ṣe ẹlẹ́yà nílùú Nàìjíríà tí president yìí bá jẹ́ christian mùsùlùmí president Bọ́lá Ahmed Tinubu òun náà ṣe ẹ̀sìn gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí ní ìlú Nàìjíríà ni wọ́n ṣe ẹ̀sìn láti gbé Kaola lọ sí court láti sọ sẹ́wọ̀n gbogbo yìí lẹ ṣẹ̀ sí ẹ̀bà rẹ̀ ni sòtọ́ fún yín èmi á sọ fún yín tó bá dọ̀là kẹ́ máa fìwé òkè kúra wá mi kiri ẹ̀yìn ológi kórì nígbà tí mo wà Nàìjíríà bó ṣe ṣe nìyẹn ẹ̀ẹ̀mejì òtútù làwọn mùsùlùmí ti make attempt láti arrest mi lọ sókè kúra orí ló kó mi yọ ẹ̀ẹ̀mejì òtútù ni wọ́n ti gbé ìgbésẹ̀ yẹn ló ti fẹ́ gbé mi lọ sókè kúra kí lè fẹ́ gbà bẹ́ẹ̀ nínú ìran ọmọlàkejì yẹn lẹ́wọ̀n ṣé wọ́n jẹ́bi tó ti ṣeré ni ẹ̀wọ̀n tó yẹ kó wà wọ̀bẹ̀ tó bọ̀ wà máa tọrọ ikú kábíyèsí Elédùmarè ẹ tún mú mi rántí July 1st wàá máa tọrọ ikú tó bá wọlé sí ọgbà ẹ̀wọ̀n wàá tọrọ ikú kò sí bó ṣe lè sọ wípé ó jẹ́ regular customer ọgbà ẹ̀wọ̀n tó ìjọ tó bá tún débẹ̀ báyìí ìbànújẹ́ máa gorí ẹ̀mí ẹ̀ ara ẹ̀ máa change ìwà rere máa mú ẹ jìnnìjìnnì máa bù ẹ ọgbà ẹ̀wọ̀n bóyá ti DSS ló dé yàtọ̀ òye bí o tó fi jẹ́ wípé kẹsọ̀rọ̀ ayé sẹ́wọ̀n ló máa ṣe yín tó bá ṣe é ṣe fún àwọn mùsùlùmí ni ẹni tó wà ní Mẹ́kà wọ́n rẹ́dí àti lọ gbé kọ́ wá sọ sẹ́wọ̀n àbí kìí ṣe ayélujára iná ẹni bọ̀ láti Mẹ́kà níbi tẹ́ pè nílẹ̀ mímọ́ táwọn kan bá lè jáde sí tó bá ń sọ̀rọ̀ àlùfàṣà sílùú Mọ́kà ẹ bọ ẹ wulẹ̀ ẹ gbà pẹ̀rẹ̀ wọ̀ ẹ mọ jàgídíjà àgórí burúkú yìí tẹ wáyé wájà ẹ bẹ̀rẹ̀ sí níjà pé Mọ́kà yìí ilẹ̀ mímọ́ ni ilẹ̀ jẹ́sí ilẹ̀ ànọ́bì ìlú kíní kan àdúrà gbà ẹni lọ Mọ́kà tó ń bọ̀ àti airport lọ ti gbé ọsọ sẹ́wọ̀n Kaola kó ọ̀pọ̀lọpọ̀ iyàn ló jẹ yí ọkọ̀ owó lọ síbi tẹ́ pè nílé àṣẹ yín ilé àdúrà lọ bá ànọ́bì àbánọ́bì yóò sì Mọ́kà mọ́ ni ó kú ọ̀pọ̀lọpọ̀ ló dé ẹ̀dẹ̀ frustrate bàbá Akéwùgbà Gold kì í ṣe Kaola ló jẹ́ ló wu ìwà kì í ṣe ìwà tí Kaola wù lè ṣe sọ ní bàbá Akéwùgbà Gold ṣe sọ sẹ́wọ̀n ẹ̀yin kan lè sá sábẹ́ bàbá Akéwùgbà Gold àwọn kan ni wọ́n sá sí abẹ́ bàbá yẹn pé ó gbọ́dọ̀ gbà ẹ má gbà fún o àwọn kan lọ sá sí abẹ́ bàbá yẹn ó wá ṣe mí láàánú bàbá Akéwùgbà Gold wípé ẹ̀dẹ̀ gbà kí wọ́n lóyìn bí irinṣẹ́ burúkú nínú Islam ṣẹ̀bẹ́nu yẹn lẹ fi sọ̀rọ̀ bíbà wípé ẹ̀rẹ́dì àti rányàn lọ sẹ́wọ̀n mo mọ̀ pé jọ́tà Akéwùgbà Gold ṣe fídíò yìí ìlọ́tọ̀ fáwọn ẹni bíi tí ń gbé nínú ìsìlámù bá pe Akéwùgbà Gold jọ yẹ pé ẹ ní wọ́n ta ní lẹ́wọ̀n ó máa dẹ́wọ̀n ẹ má gbẹ̀yàn wá o ẹ má ṣe yẹn o ẹ má ṣe gbá o àṣírí wo lẹjọ nílówó ara yín tí wọ́n fi lè tìyín lọ ti Kaola sẹ́wọ̀n tí wọ́n dẹ̀ ṣe fídíò ẹ̀ tó dẹ̀ sọ sórí social media wọ́n dẹ̀ ya fọ́tò bá ṣe jù sẹ́wọ̀n ṣé ìjọba náà ló authorize wọn wípé ó yá ẹ bẹ̀rẹ̀ sí ṣe fídíò ẹ máa pè kékeré gbogbo ayé mọ̀ wípé ó ti lọ ṣẹ̀wọ̀n ibi dẹ́ máa ti mọ̀ wípé ó ti pẹ́ tó ti fẹ́ bíríìgì woman down nìyẹn woman ikọ̀ jẹ́ ọlọ́run àbẹ̀tí dìdì ni tí ò fura sọ́ra rẹ̀ she will have just mind her lane among them she will have mind her lane kò yẹ kálẹ̀ jẹ́ Kaola kọ́gọ́ọ̀mù kọ́gọ́ọ̀pù àgbẹ̀ lẹ́sẹ̀ pé kò yẹ kí woman igbó pẹ̀lẹ́ anybody yẹn ó yẹ kó mind lane yẹn kálẹ̀ jẹ́ Kaola àti wípé àárín ọ̀tá lòun wà ìjọba wo ló authorize yẹn kó yá wọ́n ṣe mo lọ sẹ́wọ̀n pẹ̀lú akọ́pù lọ́wọ́ yìí ó yẹ máa ya fọ́tò ẹ̀ máa sọ síta tó wọ́n tí gbà táwọn DSS mú wa tí ó bá ń ṣe wípé ó jẹ́ federal case ni they will not allow anybody to do the video àwọn tó fẹ́ súnmọ́ wa gbowó sọ fún wọn ní pẹ̀lú ìbọn kílẹ̀ ẹsẹ̀ tí wọ́n jẹ́ olówó wọn sí kílẹ̀ tí ẹnu bá wọn sí àwọn èèyàn ta kété fí fídíò wa lọ́ọ̀kan ni nobody tó ní access àti move closer to us federal case nìyẹn náà ká má wá sọ case to case individual tẹ̀ wá fi hàn láwọn ọwọ́ kó àkọ́pù sí woman yẹn lọ́wọ́ láì jalè gbogbo ẹ̀yin tẹ́ jòkó sí ìdí ìkà yẹn tẹ́ sẹ́sí abẹ́ Alhaji Akéwùgbà Gold láti ṣe ìkà yẹn nítorí ẹ fẹ́ bring Kaola down Ọlọ́run á sọ fún yín gẹ́gẹ́ bí èrò ọkọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ sàsí woman yẹn náà tó fi ṣiṣẹ́ lọ́dọ̀ Akéwùgbà Gold
kò sí ìyá aláìjá anybody nínú yín tó tún lè mú woman gbogbo èyí tẹ wá dúró tẹ ṣèbàjẹ́ tẹ sàsí tẹ sáyà orí burúkú yín ẹ̀yin ológun sọnù tẹ sàsí woman tó fi ṣìṣe lọ́dọ̀ Akéwùgbà Gold tó fi débi tó dé Ọlọ́run á sọ fún yín gẹ́gẹ́ bí ìwà yín nítorí pé kí ni ìjà tó ṣẹlẹ̀ láàrin Akéwùgbà Gold àti Alhaja Kaola kì í ṣe ojú lásán àwọn méjèèjì ò sì fura wọn ò fura ìjà yẹn ti pọ̀ jù lórí kí ni ṣé wọ́n ṣe ìyára wọn lówó ni tó bá kọlẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ fún Kaola tán Akéwùgbà Gold máa gbé ṣé Akéwùgbà Gold yẹn ló wá yẹ kó wọn lẹ́wọ̀n tẹ wá ya fídíò ọmọbìnrin yẹn pẹ̀lú akọ́pù lọ́wọ́ tẹ́ ẹ sọ sí gbogbo ayé káwọn ayé máa wò ó máa wọ ẹlẹ́yà ẹ̀ tí woman tó fi wọnú sẹ́ẹ̀lì lọ Akéwùgbà Gold èyí gan ti ṣe kọjá òfin sà woman yẹn wọnú sẹ́ẹ̀lì lọ́bàá wọ́n dẹ̀ snap ẹ̀ ṣe bí píṣọ́ bó ṣe wọ sẹ́ẹ̀lì ni ó wà bínà máa fi wọ̀nyí ó wà lórí social media wọ́n post ẹ̀ káàkiri ni wọ́n dẹ̀ snap ẹ̀ wọ́n dẹ̀ post ẹ̀ wọ́n dẹ̀ snap ẹ̀ wọ́n dẹ̀ post ẹ̀ wọ́n dẹ̀ snap ẹ̀ wọ́n dẹ̀ post ẹ̀ tó bá jẹ́ wípé bí woman ṣe wọnú sẹ́ẹ̀lì náà ó bá fit ó bá ṣe yẹ̀kẹ̀tẹ̀ wọ́n á tún ṣe fídíò ẹ̀ wọ́n á tún post ẹ̀ wọ́n á ní ẹ̀rí ìyá gbogbo ó ti kú orúkọ oríṣiríṣi ni wọ́n fún woman nítorí kíni irú ìjẹ̀sìn wo lẹ̀ ń jà tó tó bẹ́ẹ̀ kí lẹ gbà lọ́wọ́ ara yín ṣe para yín lọ́mọ jẹ ni ṣé wọn bà lóbì lórúkọ jẹ ni ṣé wọn lánàá bí yín jí pátá ni ṣé wọn ló jí pátá ṣé wọn ló rẹ̀ pọ̀ ọmọdún mẹ́fà ṣé wọn nílò fẹ́yàwó ọmọdún mẹ́sàn ṣé wọn ló bá yọ àbúrò àtẹ̀gbọ́n sùn Akéwùgbà Gold wọn ti lè jí pátá àbọ̀ ti sọ pé jí pátá ni so irú bà lórúkọ wo jẹ́ wo ni wọ́n fún yín tẹ́ yóò fi wò ó pé mo fi jọ bàbá mi ti ń bẹ lọ́run ni wọ́n bà lórúkọ jẹ́ síbẹ̀ òun jì lọ lọ́run àwọn ìsìlámù lọ́dọ̀ tó ní gbogbo ìbàjẹ́ yìí tí Kaola ṣe ṣó ni má níbi tẹ́ má dé ni irú wo ló tún lára yé irú wo ló tún ìbàjẹ́ tó ṣe fún yín ṣó tó ìtọ́ ṣe fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo bá ṣe bà Ànábì lórúkọ jẹ́ dé ni ọgbẹ̀lágbòkù sọ̀rọ̀ wọ́n gbẹ̀lágbòkù sùn ọgbẹ̀lọ́ ajé pátá oríṣiríṣi oríkọ ọgbẹ̀láìdọ̀nù ọgbẹ̀lẹ́gì kí ni wọ́n sọ sànàbí lára tán tálẹ̀ yìí fi iṣẹ́ ìmáàmù yìí tẹ̀ ṣe tálẹ̀ fi jọ́ mo fẹ́ kí dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́ ẹjọ́ tó yọ lọ tálẹ̀ yìí fi ti yín jọ sà ẹ wá jẹ́ kó rí yín lò láti fi mú woman ẹyẹ èèyàn Daddy mi Ọládélé èèyàn kọ́ ní I can't believe this can be true kí ni ó ṣe true Daddy mi Philip ẹni you can't believe wàláhì tẹ́ bá gbọ́ tútù tó gbásíkì Alhaja Kaola ti wà lẹ́wọ̀n pẹ̀lú àǹkọ̀ọ̀fù lọ́wọ́ báyìí ni láì jalè láì jẹ́ ọmọ èèyàn gbé láì jalè láì jẹ́ ọmọ èèyàn gbé bá wa ṣe ẹ jẹ́ gbẹ́gbẹ́ láti. àwọn nǹkan wọ̀nyí ò bá yanjú yóò difficult fún mi náà láti withdraw case bí ìjọba bá dẹ̀ ń take action yóò difficult fún mi láti kó wọn lọ́wọ́. wọ́n ti sọ ara yín tẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ dé òun kálukọ̀ rẹ̀ yìí. ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ dé ẹ káàbọ̀ sórí ètò Alhaja tẹ́ ẹ wò yìí ẹ wò ẹ jẹ́ túyẹ̀ fún yín kẹ́yìn títí kan kiri dáadáa ṣé ti rí báyìí àǹkọ̀ọ̀pù lẹ́wọ̀ lọ́wọ́ Alhaja yẹn àǹkọ̀ọ̀pù tó fi sọwọ́ sẹ́wọ̀n lókè kúra òun lẹ́wọ̀ yẹn ẹ ṣáà ti àǹkọ̀ọ̀pù ṣé ti understand bó ṣe lọ sí kò sí wípé you don't understand what is going on this money yes this money máa ṣe fi fọ́tò wọ̀nyí bálájà ṣe wọlé gbẹ̀gbẹ̀gbẹ̀ kọlẹ̀ sí sẹ́ẹ̀lì máa fi wọ̀nyí ó wà lórí social media wo ló tún trend sí Akéwùgbà Gold ló ń sọ Alhaja Kaola sẹ́wọ̀n nítorí Alhaja Kaola wọ́n jam tọ́kì wọ́n jòyà sọ̀rọ̀ sọ́bọ́tò wọ́n sọ̀rọ̀ sọ́bọ́tò àwọn sọ̀rọ̀ sọ́bọ́tò Alhaji náà bá wùwà ìwà kíni ká pé wàtá Alhaji náà wù ìwà jàgídígàgan aláìní forgiving heart àbí kíni ká pé àmọ̀ wá ṣe nǹkan ọyọ́ ṣàbẹ̀ can this be true can this be true ṣé mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lánàá ni you know I always stand fún woman but today inú mi ò dùn ó ti sunkún darí láàárọ̀ ìlú ọ̀rọ̀ Alhaja Kaola because ológun ló máa ń lógun ogun yẹn ti pọ̀jù fún woman yóò dẹ̀ fura bí ògùn woman ṣe pọ̀ tó lógun ayé wọn ṣe pọ̀ tó lógun wọn ṣe pọ̀ tó bó bá sún fẹ́rẹ́ nínú kọ̀ọ̀rọ̀ yàrá ẹ̀ wọ́n ti gbé sórí íńtánẹ́ẹ̀tì tí ó gbé ìdá ìbéèrè pé can this be true na true o mi ò parọ́ fún yín o bí ok na láyìí lẹ́wọ̀ àǹkọ̀pù lọ́wọ́ èèyàn aláǹkọ̀pù lẹ́wọ̀ ẹjẹ́ tún yẹ fún yín àǹkọ̀pù má mu gàrí òun lẹ́wọ̀ lọ́wọ́ ìyá yẹn ẹ ṣáà ti rí dáadáa ó ṣò dáadáa ń bẹ̀ yẹn má mu gàrí lẹ́wọ̀ yẹn I can't believe it àwọn yòókù kọjọ síbẹ̀ fún mi wàláì kò sẹ́ni tó gbọ́ tí kò ṣe wọ́n ní káyè fi pé kò sí ẹni tó gbọ́ tí kò ṣe wọ́n ní káyè fi pé Alhaja Kaola lẹ́wọ̀n Alhaja Akéwùgbà Gold sọ Kaola sẹ́wọ̀n pẹ̀lú má mu gàrí lọ́wọ́ mo fa o he shock me sef kì í ṣe ẹ̀yin nìkan ló shock ẹgbẹ́ àgbà wọn nìṣó. àjọṣe ló máa ń dínkù yóò kàn mọ ìwà ń kálukú ni. wetin she do bó ṣe yẹ ń bá lágbájá rìn bó ṣe yẹ ń bá lágbájá rìn bó ṣe yẹ ń gbèjà lágbájá tó ní àtúnyẹ àmọ̀dẹ́rẹ́sà tó wọ́n sàmọ́ ẹnu wa kò sáà wa ilé ayé sì kú ìwà lórí Alhaja Kaola aláwálé tó pọ̀ tó yìí lórí TikTok ó lẹ́sìn nítorí náà àwọn bàbá mi tí wọ́n ti pè mí pàápàá bàbá mi Hamidu Ajíbádé tí mo ní respect fún kó sọ̀rẹ́ndà fún yín èmi ò jẹ́ kọjá level yẹn àbá Ìmáàmù Ìbàdàn kò sọ̀rẹ́ndà fún yín kódà ó fi dórí síwájú wa yẹn tí a mọ PDP mo sọ̀rẹ́ndà fún yín ìyá ti wà lẹ́wọ̀n o alájọ ọlọ́pàá èèyàn mi ò mo ti sọ̀rẹ́ndà fún yín bẹ̀tẹ̀ dákun sẹ́rí gbogbo nǹkan yòókù tí mo kà yọ lórí ìwé ìròyìn yọ lọ bá èmi náà ti withdraw gbogbo yẹn but àwọn tó wù yẹn kó mú ní kọ̀ọ̀kan bó ṣe kà á tí bínú sọ̀rọ̀ yẹn ó bá mú ní kọ̀ọ̀kan ní tẹ̀yàn kí fíbà yẹn lórúkọ jẹ́ nìyẹn ìbà lórúkọ jẹ́ máa ń rìn gan àtúnṣe kì í sábà rìn mọ́
ẹlòmíì ní fídíò yẹn lọ́wọ́ dọ̀là ó lè jẹ́ pé gbàtẹ́ mi ò bá sí láyé máa ní òfin àwọn ọmọ ni pé ṣe bí bàbá rẹ̀ ní ẹ̀sọ́ báyìí parí tẹ́nì pé ò jẹ̀ sí nílẹ̀ Yorùbá yìí ní gbogbo ayé yìí tó lè sọ pé èmi sọ bẹ́ẹ̀ nípa òun tàbí mo bòun lórúkọ jẹ́ rí kò rí bẹ́ẹ̀ rí èmi náà ti dání pé fẹ́ nìkan jófin ni àmọ́ tí ò ní jẹ́ kí n fi jófin ní táwọn nǹkan wọ̀nyí ó ṣẹlẹ̀. ẹ jẹ́ ká stop ẹni bí tá a gbọ́ dé yẹn aláàjì ẹ ti wá fi alájà àjòfin sí kílè rẹ̀ yín aláàjì ẹ Akeugba Gold bàbá mi ẹ ti wá fi káwùlà àjòfin sí kí ni gé nìyí ṣé yóò ṣàlọ́bìrì ṣe ti lẹ́nu lẹ̀ ṣe ti lẹ́nu ọkọ́ ọlá àwọn ti design pé àwọn máa fi èèyàn kan jófin ó wá jẹ́ abẹ̀fẹ́ lẹ wá fi jófin ẹ̀yin tẹ́ bá wò pé ta ló ń jábẹ̀fẹ́ alájà káwùlà ló ń jábẹ̀fẹ́ abẹ̀fẹ́ ni aláàjì Akeugba Gold máa ń pè wọ́n aláàjì ẹ wá ti padà fi abẹ̀fẹ́ ẹ ti lọ fi jó òfin fi ṣẹ̀sìn fi ṣẹlẹ́yà báyìí lára distraction tẹ́ ní kí woman ṣe ẹ jẹ́ kí n play kan níbẹ̀ kẹ́yìn èèyàn gbọ́ woman ṣe bóyá 12 million tí ó wà tí ìdí dá padà bóyá òun wá nìkan ẹ jẹ́ agbélé ṣóhun lélẹ̀. ṣọlọ lọ́wọ́ bá wa àtàwọn láìka ṣáájú kọlọ wọn kó tó ju àwọn èèyàn sínú ayé wípé ẹ máa lo ayé ẹ jẹ́ n sọ kankan fún all lawyers gbogbo lawyer ọjọ́ kan náà bí ní conversation. eléyìí kan ni mo fẹ́ play fún àwọn kìíní yẹn pọ̀ bọ̀. wọ́n lè láì alhamd. àwọn kìíní yẹn pọ̀ bọ̀ máa mú fún wa lẹ́sẹẹsẹ pẹ̀lú aláyè tá a dẹ̀ máa understand. nígbà tí Akeugba Gold kọ́kọ́ gbé Kaula lọ sí court ní Òkè-Kúra lára nǹkan tí mo ṣe sọ wípé tó bá jẹ́ pé mo mọ contact alájà Kaula máa ti pè wọ́n máa ní kó lọ ṣe retraction òun lélẹ̀. ṣé ilé ayé yìí don't feel too big. sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká learn látara alájà Kaula irú inú tí báwù kó máa bí wa tá bá ti wà lórí afẹ́fẹ́ ẹ jẹ́ ká control anger wa. wọ́n gbé alájà lọ sí kóòtù lákòókò alájà ló kóòtù wọ́n dé ìwà sọ̀rọ̀sọ̀bọ́tò yẹn alájà Kaula tún wá sọ alájà sọ̀rọ̀ sí adájọ́ ẹ̀yin tó jẹ́ pé àárín ọ̀tá lẹ wà tẹ bá sọ fẹ́ báyìí wọ́n máa gbé ẹ wá ṣe program pé ẹ ṣe administration program fún Abibu Lagbaji tó gbà yín sílẹ̀ ní court ẹ wá búbọ̀ rí máa pọ̀pọ̀ ìyálàjà George ẹ mọ̀ wípé àwọn ẹnìkan òkè ọ̀hún bí ìfẹ́ dárúkọ ẹ̀ nínú program eléyìí tí program tiẹ̀ ṣì bọ̀ màá ṣètò wá pariwo ilé ìjọba lórí òun ló mọ àwọn terrorists kíjọba Nàìjíríà bá wà yìí fight ẹ̀ kó wá provide àwọn terrorists wọ́n máa pààyàn mọ́ ní Nàìjíríà wọ́n máa pààyàn mọ́ ní Nàìjíríà gbogbo fídíò tẹ́ ẹ̀ ṣe ẹsẹsẹ báyìí ló bá yí point níbẹ̀ nítorí pé kí ni ẹni bú ni olórí ibú tó wá gbogbo ọ̀nà láti kó bá olórí ire ni olórí ibú tí ò nífẹ̀ẹ́ olórí ire dénú bó bá ń bọ́ lórí ire ṣe bó ṣe máa bá ṣe láti mú àṣírí ẹ̀ láti bá tiẹ̀ jẹ́ òun ló ṣe bá ṣe. ẹ wá bọ́ síta ẹ tún wá sọ̀rọ̀ sí lọ́ọ̀yà ẹ tún wá gbé lára àkọ́tà alájà Kaula sọ ohun tó jẹ́ pé wọ́n lásọ̀rọ̀ sọ kó tó nìyẹn o ẹ wá gbọ́ ẹ máa gbọ́. àwa débẹ̀ yẹn ibi mò ń lọ nìyẹn appreciation ni mò ń ṣe mo fi máa appreciate but àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ lóòótọ́ embarrassment ti ní ìrírú ẹ̀ rí mo kàn ní kóòtù. now alájà ní embarrassment táwọn ò rí irú ẹ̀rí àwọn rí ní kóòtù láì mọ̀ wípé preamble nìyẹn tó ṣe fún wọn preamble kẹlẹ̀ mọ́kó tí bá ti wọ́n máa ti wà láàrin ọ̀tá o preamble òun ni wọ́n ṣe fún wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí ẹlẹ́jà gidi ẹ̀yin náà ẹ wo odidi alájà Kaula pẹ̀lú àkọ́kù lọ́wọ́ alájà Kaula onímímọ̀ ẹni tí fi gbogbo ìgbà jẹ́ ìyọkọ̀ àwọn èèyàn sínú ìsìlámù tó ń tún ìsìlámù ṣe pé kí ìsìlámù má bàjẹ́ ní ìlú Nàìjíríà òun lẹ lákọ̀pù lọ́wọ́ ẹ̀yìn akọ̀pù tó fi wọlé sí Òkè-Kúra lọ́gbà ẹ̀wọ̀n máa ṣe fi fọ́tò bó ṣe wọlé sí Kúra náà máa fi wọ̀nyí. ẹ já mọ gbẹ̀yà lọ. ó yá. tó jẹ́ adájọ́ nínú kóòtù yẹn n tó ọkọ sọ ni pé I don't know you. ta ló ń pè mí? hello. Hello lady K o. ẹ káàsán sá ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàsán ẹ ṣá ń gbóhùn yín lábẹ́lẹ̀. bẹ́ẹ̀ sà. Canada ni mo wà ní Quebec ó gbélé yín wà. Canada náà ni mo wà sà. mo mọ níbo nílé wa Quebec ló wà. Hamilton ni mo wà Hamilton. Hamilton. báwo la ṣe lè gẹ̀ẹ́sì ogun yẹn ogun pakurumọ yẹn. pakurumọ kó dáadáa ok ẹ pè mí lórí WhatsApp màá sẹ́ndì ẹ̀sìn yín ni ẹ sẹ́ndì àdírẹ́sì yín màá bá yín post ẹ̀ òun ni. ok ẹ mẹ́sẹ̀gì mi ní WhatsApp. ok. ẹ jẹ́ máa gbádùn lọ ẹ̀yin tí ẹ bá fẹ́ ra oògùn manpower tó máa jẹ́ kẹ́ pakurumọ kẹ́ gbogbo dáadáa. I don't know you, I don't know your name, I don't know anything about you. mo wá wò báyìí mo ní it's not strange kò lè dùn mí pé o mọ̀ mí torí pé o lè jọ. ṣé ti gbọ́ alájà nígbà táwọn dé court wọ́n ní lọ́ọ̀yà ìyẹn George yẹn wá sọ wípé I don't know you. ṣáà fún orúkọ títí ra tíkẹ́ẹ̀tì lọ sí àjìnà alájà wàhálà ẹ ṣe mí gan òyà ìfọ́lù hand mi gan but a máa kọ́ lẹ́rọ yọ lọ́nà ká tó fàbọ̀ fẹ́ dìyẹ ọ̀rọ̀ yóò ṣe sí ká kọ́ yọjú tó wà lẹ̀
alájà láwọn wá ń sọ fún George yẹn wípé ó mọ̀ mí George ní I don't know you for Adam sọ̀rọ̀ ẹjẹ́ àmọ́ sọ̀rọ̀ lórí live show nígbà tẹ́lẹ̀ first court tẹ́dẹ́ mọ̀ pé gbogbo ẹ̀ lọ́ba bá yí páìlì síwájú lọ́ọ̀yà yẹn tí lọ́ọ̀yà yẹn kò bá ń wo program yìí yẹn George yẹn wọ́n á gbé program yẹn wọ́n á sọ mí tẹ̀ báyìí fún George yẹn á rí pé ipò orí mi lọ́mọbìnrin ibú òkè kò sí wàhálà kí lẹ fẹ́ kí báyìí ṣe fún alẹ́wọ̀n ní àyẹ̀mọ́ àwọn yóò ti lọ sẹ́wọ̀n ẹ sọ pé ó ti lọ òun lọ ṣe páàkì yín láàárọ̀ yìí tó bọ́ndú yìí tó fi sọ yín sẹ́wọ̀n alájà wá ń sọ fún George wípé o mọ̀ mí George ní I don't know you from Adam ẹ wá gbọ́n tálájà wá sọ lórí live chat wípé o ò lè jẹ́ ọmọ ẹni rẹ o ò lè jẹ́ ọmọ ìpínlẹ̀ o sọ wípé o mọ̀ mí kí ni tẹ̀yìn àti George kí ni George ṣe fún yín ó lóun ò mọ̀ yín ẹ̀yin èèyàn mo tún lẹ́nìí kankan níbi statement yẹn nígbà tálájà ń ṣe ṣó yẹn mo wò báyìí pé how I wish I can call this woman pé ẹgbọ́n ti ta padà ẹ lọ kó ọ̀rọ̀ yẹn jẹ pé tó George má bínú o ọmọ yìí ni ẹ ọmọ àwọn ẹni rẹ ni ẹ inú ló bí mi but mi ní access tálájà mi ò dẹ̀ fẹ́ ni tí Jésù ò fi dé ìfẹ́ ni ṣé yín kankan wà ní ayé yìí èèyàn tẹ́ ẹ̀rọ pé kò mọ̀ yín á pretend pé òun ò mọ̀ yín kó ba lè protect yín ni but alájà ògo lẹ́ẹ̀mejì kó tó sọ̀rọ̀ she talk too much God bless you she talk too much that is why I call her sọ̀rọ̀ sọ́bọ́dọ̀ alájà ògo pé lẹ́ẹ̀mejì ẹ dé court ẹ sọ fún George wípé ṣé o mọ̀ mí George náà I don't know you from Adam you don't know maybe the judge bóyá ọkùnrin ni bóyá obìnrin ni mọ̀ bí ayé ni kí ló fún bóyá she maybe she or he is doing it to protect you láti lè jẹ́ kí kéèsì yẹn fẹ́ fún yín ó yá tó bá sọ pé àwọn mọ̀ yín tó bá wá dá ẹjọ́ yẹn wọ́n á ní torí ó mọ̀ yín ló ṣiṣẹ́ ẹjọ́ yẹn bẹ́ẹ̀ you don't know but statement tí George sọ wípé I don't know you for Adam ẹ dẹ̀ wálé níjọ́ yẹn wọ́n release yín ẹ wálé the next thing ẹ ṣáná sí loud ẹ tọ́nà sí ring light ẹ bẹ̀rẹ̀ sí ní blast George ẹ bẹ̀rẹ̀ sí ní bí pé kò ń ṣe àwọn ọmọ àwọn ẹni rẹ ẹ gbẹ́ látẹnu wọn gbogbo àwọn fídíò sí yìí wọ́n kọ̀ tẹ̀ jáde ní onínú show tálájà ṣe and I'm very sure bó ṣe kọ́ tiẹ̀ tó ń pòsì ẹ̀ yìí lọ́ọ́ ṣe máa gbé dọ́dọ̀ George yẹn ó pẹ̀lú tó jẹ́ kó tètè pákéjì woman ìwọ sẹ́ẹ̀lì lẹ́nìí tí woman fi dẹ lẹ́wọ̀n láwọn ìka èèyàn gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹja máa ṣọ̀rọ̀ sọ ẹ má gbọ́ nìṣó. kò ní bí and I don't want to know you I don't know you from Adams I don't know you I don't know your name I don't know anything about you mo wá wò báyìí mo ní it's not strange kò lè dùn mí pé o mọ̀ mí torí pé o lè jọmọ àwọn ẹni eré kó jọmọ ìpìlẹ̀ kò ní bíbí kó ló mọ̀ mí ẹni tó jẹ́ adájọ́ nínú kóòtù yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you I don't know you from Adams I don't know you I don't know your name I don't know anything about you mo wá wò báyìí mo ní it's not strange kò lè dùn mí pé o mọ̀ mí torí pé o lè jọmọ àwọn ẹni eré kó jọmọ ìpìlẹ̀ kò ní bíbí kó ló mọ̀ mí ẹni tó jẹ́. ṣé ti gbọ́ bẹ́yẹ ṣé ọ̀rọ̀ yẹn ò tí pọ̀ jù fún alájà láti sọ fún George ọgbẹ́jọ́ ló bá ní is doing her job he or she is doing her job kò sí nǹkan tó kàn wípé ẹ débẹ̀ ẹ wá lọ́ọ́ introduce ara yín ṣọmọ mi kí lè expect kò so máa ní I don't know you náà ní alájà tẹ bá bọ́ta ọlọ́run ajẹ́ kó bá mi fi yín lẹ̀ ẹ ní pẹ́lẹ́wọ̀ kó sì máa wá ṣe show fún yín ní public báyìí náà ni màá ti sọ tí bá máa sọ fún yín but I just want people to learn from this ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ fún George wípé ó mọ̀ mi George náà wò mọ̀ yín I don't know you from Adam ẹ wá dákẹ́ ẹ sọ̀rọ̀ àbíbù lágbàjì àwọn wá débẹ̀ wá ní ọmọ òpinlẹ̀ ní ọmọ àwọn ẹni rẹ ní the next thing ẹ wá dé lájọ ẹ wá ṣáná sí loud ẹ wá tọ́nà sí ring light ẹ wá bẹ̀rẹ̀ sí ní fàyà pé kò lè já àwọn ọmọ ẹni rẹ tẹ̀sí mọ́ pé wà láàrin ẹ̀ ọ̀tá tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu yìí òun ni gbogbo kéèsì tó bá alájà Kaula ṣe ọ̀rọ̀ ẹnu alájà Kaula ni wọ́n fi bá wọn ṣe kéèsì nǹkan tó jáde lẹ́nu alájà Kaula ló fi ṣe kéèsì same thing gbà tí mo lọ sí Àbújá ọ̀rọ̀ ẹnu mi program tí mo ṣe wípé ẹ̀yin ànígbà àníṣe Yorùbá nation ọ̀run náà fi bá mi ṣe kéèsì o tó fi béèrè weapon mi. That is Nigeria for you. They don't want to know. Maybe you are just talking. Maybe you are not in good mood when you are doing that show. They don't want to know. Who don't jáde lẹ́nu ẹ̀yẹ? Òun ló máa sọ. Ẹ wo lórí burúkú tí mo ní kó ìjọba bá wa pè é náà. Ṣé bóun náà ló lanu ló sọ fún wa pé àwọn kan ní Boko Haram òun mọ̀ òun lẹ́fídẹ́ǹsì lọ́wọ́. Àwọn ló ń pààyàn ní Nàìjíríà. Irú yẹn náà sọ yẹ kí ìjọba ti gbé. Èmi ò dẹ̀ ní dákẹ́ lórí show yẹn. Màá tún ṣe wá ṣe show lórí ìyẹn náà again. Ẹ̀yin tẹ́ bá wà for the first time ẹ̀yà fọ́lọ̀ kẹ́ lè gbádùn show dáadáa. Mo tún ṣe ń bọ̀. Ó dìgbà tí bá gbọ́ pé ìjọba ti ránṣẹ́ sí kí tó dé yìí lẹ́yìn ọ̀run ẹ̀. Because àwọn tó ń pa ní Nàìjíríà yẹn ti pọ̀ jù. Ọ̀rọ̀ ẹnu ẹ ló máa fi George yẹ